mo fẹ́ wú Christianity ti gbòǹgbò ti gbòǹgbò. bẹ́ẹ̀ ni o. ṣe rí ẹ̀jẹ̀ tí ń kánlẹ̀ tó yẹn mo fẹ́ gbà tí ó gbẹ para tá a bá ti lè destroy crucifixion ìkàmágbélé. fẹ́ ìfẹ́nu rere sí gbogbo ènìyàn mo kí gbogbo ojú gbogbo ọkàn á kó àkókò yìí o yóò dára fún wa. aha síbẹ̀ ti rí fídíò tí mo play yẹn Mr. Ẹlẹ́mọ̀sọ́ ǹjẹ́ o lo bẹ̀rẹ̀ content creator àyìn bá ti rí eléyìí wọ́n ti mọ̀ pé òun create content ni ẹ wò Christian palẹ̀ pátápátá síbẹ̀ eléyìí kọ́ lẹ pogun síbẹ̀ eléyìí kọ́ lẹ dá wàhálà sílẹ̀ ṣe rí ẹ̀jẹ̀ Jésù yẹn òun náà ni ó kó yín sí dààmú àgbélébù yẹn òun ni ó kó yín sí wàhálà yóò sì kó yín sí ìyọnu ẹjọ́ kí lẹ gbé dání náà ṣé pàǹdà burúkú yẹn àwọn tó ń tẹ̀lé ẹ yẹn ó dàbí ẹni pé làákàyè wọn ti dojú dé àti ń pariwo Allahu Akbar lẹ́yìn ẹ yẹn ó dàbí ẹni wípé wọ́n ti fi ganmọ́lé hàn tú fún wọn inú wọn ti jàn papọ̀ adúrú gbogbo ọ̀rọ̀ tó ti pa táwọn èèyàn sì ń jẹ lórí mídíà síbẹ̀ àkọ̀mọ̀dá kéèyàn má ní tìjú o ẹ jẹ́ kí wọ́n á sọ kinní kan fún yín Islam tẹ̀ ń pọ́nlé ìyẹn ti lulẹ̀ ìwọ gan tó jẹ́ scholars gan third round ni wọ́n lù ẹ́ pamọ́ third round ni wọ́n ti lù ẹ́ ṣubú if you don't know now mo kí gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò fún iṣẹ́ ìrere látòrí evangelist Noah Isike Michael Makanjuola Voice of God Abdulmalik Todi Paul àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mi lè dárúkọ tán kudos fún yín ẹ kú iṣẹ́ wọ́n ti nà yín pa ẹ ti flat ẹ ti lulẹ̀ pátápátá if you don't know a ti rí wípé Islam oh my God Islam ò kì í ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run ẹ̀sìn tí ẹnìkan kan wò sùnsùn tó dẹ̀ kó gbogbo ayé sí yọnu ó dẹ̀ da ọpọlọ gbogbo àwọn èèyàn bólẹ̀. Islam is just a design religion. It's a design religion. Nígbà tí ẹni yẹn tó ti gba ìwé látọwọ́ Wáráká tí ń ṣe àná rẹ̀ ó ti gba Bíbélì tàtijọ́ ni ó wá dorí gbogbo ẹ̀ kodò àṣírí ti wá tú àṣírí ti wá tú Ìsá yín nínú Kùránì òun kọ́ ni Jésù tiwa torí ìtàn Ìsá yín ọlọ́tàn máa Aaron tó ti wà ní Old Testament láti inú ìwé Mósè lọ́hùn ẹ̀rí pé ò jọra wọn èèyàn fẹ́ jíwèé wò èèyàn gbégún ọlọ jíwèé wò ọlọ fọ́jìwé oníwèé ó wá turn everything upside down ó wá gbogbo ọpọlọ yín ó kó sínú agolo ó dẹ̀ dé mọ́ ẹ̀yin náà wá ń pariwo ẹgbẹ́ Olúwa tóbi a rí pé Allah yín gan kì í sọ Ọlọ́run kì í sọ Olódùmarè òòṣà kan tí ń gbénu Kaaba ní Mẹ́kà ni ẹ̀yin ó bi kìrìsìtẹ́nì wò tí yín tó ti wó sẹ́ẹ̀rí gbé dìde ni ẹ̀sìn tí ò lágbọ̀ọ́yé àáfàá lé wọn gbàgbọ́yé sẹ́ẹ̀kì ni wọn gbàgbọ́yé sẹ́wù ni wọn gbàgbọ́yé gbogbo scholar wọn lẹ́ ẹ̀ gbàgbọ́yé ẹ̀sìn tẹ́ ẹ̀ gbàgbọ́yé ẹ̀dẹ̀ gbé sọnù ẹ̀ kàn fi ń dá wàhálà ẹ̀ fi ń dógun lẹ̀ ẹ̀ wá ń bẹ́ wọnú Bíbélì ẹ̀sìn yín rèé ẹ̀ ti pójú ẹ̀sìn yín ti sú ó sì fẹ́ rọ̀ láìpẹ́ yìí Mr. Ẹlẹ́mọ̀sọ́ ó dùn mí fún ẹ ànábì wo lẹ̀ ń gbé tóbi ná ànábì wo mi ò mọ̀ mo bèrè njọ́ bí fídíò mélòó kan bí last year or 2 years ago mo sáà bí mi wà mọ́mọ́ mi sọ wà yàtọ̀ sí eléyìí tí wọ́n ń sọ nípa èyí yàtọ̀ sí eléyìí tó bá ọmọ ọdún 9 sùn tó fẹ́ ọmọ ọdún 9 tó bá sùn yìí sáà bí mi wà sá ànábì tẹ́ ẹ̀ pè ládéwálé ọmọ ọba aboníṣe ọmọ ọba àwo ni àbọ̀mọ ọba Ọ̀yọ́ ọmọ ọba aboníṣe tó fi jẹ́ Adéwálé níbo wọ́n ti ṣe súnà rẹ̀ ládéwálé Akẹ́yìndé gbẹ̀gbọ́n ta ni táyé rẹ̀ ṣé ti lu ọpọlọ yìí ni. now ẹ̀sìn yìí ò nítumọ̀ ìdààmú wàhálà ni ẹni tó jẹ́ pé ó bíìdì ẹ̀sìn pẹ̀lú rọ́ ó ti kìlọ̀ fún yín pé ẹ má lọ bá wọn ẹ má lọ wòwé ẹ̀sìn wọn ó ní ẹ fi tí ń ṣe tí ń
tẹ́ bá lọ bá wọn wọ́n bọ̀ wá bá yín wọ́n dẹ̀ ti wá dé bá yín ẹ̀sìn yín ti tú gan ẹ̀sìn yín yọ gan. Oh my goodness God. Ẹnikẹ́ni tó bá kú nínú Islam nísìn ojú tì ní òjì ọmọ tó fẹ́ sí pé a ti gbọ́ pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ táwọn èèyàn ti tú fínífíní àti Kùránì àtàdít àti gbogbo àwọn ìwé ẹ̀sìn yẹn pátápátá ló ti sọ bẹ́sìn yẹn sì jẹ́ pé it's a design religion, not a divine but a design religion. Tẹ́nìkan ṣoṣo kan kó gbogbo yín sínú wàhálà àti ìdààmú àti ìjì. Ìwọ wá lẹ máa bi Kírísítẹ́nì wò pátápátá. Ìwọ àwọn tó jù ẹ lọ gan wọn ò rí ṣe, àwọn tí ṣáájú wọn ò rí ṣe. Àbí wọ́n gangan ló ti bìwó ló ti lulẹ̀ pátápátá. Ọdún kejì ó ń lọ sí kẹta, just round 3 ó ní wọ́n lù ẹ́ pamọ́. Ẹ jẹ́ lọ tètè kẹ́ lọ rorí yín kẹ́ tètè mọ nǹkan mi tẹ́ mọ̀ ṣe. Iná yín ó ń dúró dè yín níbi tẹ́ ẹ dálẹ̀ sí. Ṣùgbọ́n àwa tá a bá ń dé orí ètò ká jọ̀ọ́ torí Ọlọ́run ká máa bá wa pín in. Pàápàá jùlọ gbogbo àwa tí a jẹ́ ọmọlẹ́yìn Kristi, gbogbo àwọn onígbàgbọ́ òdodo, gbogbo àwa tí a nígbàgbọ́ nínú ìpadàbọ̀ wá Jésù lẹ́ẹ̀kejì, tá a sì gbà wípé ó ń bọ̀ láti wá kó àwọn àyànfẹ́ lọ. Gbogbo àwa tá a nígbàgbọ́ wípé ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ ni Jésù, pé ó wá sáyé láti wá kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Àwa ni mò ń pè lásìkò yìí pé ká yọ ní gbólóhùn bíi 2 mẹ́ta lórí ètò yìí lónìí. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ n ò ní fẹ́ kẹ́ ẹ sì mí tú, n ní fẹ́ kẹ́ ẹ sì mí gbọ́, gẹ́gẹ́ bí orin bàbá wa Níyì Adédòkun. Ọlọ́run ṣẹ̀mí o, mo sì fẹ́ gba ẹ̀san ní tèmi. Ọlọ́run ṣẹ̀mí o, mo sì fẹ́ gba ẹ̀san lára rẹ. Tó wá ní kì í ṣe pé bóyá orí mi kò pé rárá lórí gbólóhùn ọ̀rọ̀ tí mo sọ jáde, n ò sì fẹ́ kẹ́nikẹ́ni ṣe ìtumọ̀ o. Ọlọ́run ṣẹ̀mí o, mo sì fẹ́ gba ẹ̀san ní tèmi. Nígbà náà báwọn èèyàn bá gbọ́ dádì wa Níyì Adédòkun, bí wọn ò bá gbọ́ wọn lágbọ́yé tàbí tí wọ́n kánjú láti dájọ́, wọ́n lè mọ́ láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí tó jáde, ẹ̀kọ́ téèyàn rí kọ́ nínú orin tí wọ́n kọ yẹn, tí wọ́n sọ ọba kan ń bẹ o láyé àtijọ́, ó sì ní ọmọbìnrin awẹ́lẹ́wà kan, èyí tó ti tó àkókò fún láti ní ọkọ. Ó bá tọ̀ bàbá rẹ̀ wípé bàbá mi, ó tó àkókò fún mi láti ní ọkọ, nìyẹn Ọlọ́run ni mo sì ń wá láti fẹ́, mo fẹ́ kẹ́ tọ́ mi sọ́nà ni mo ṣe wá o wá. Bàbá rẹ̀ bá ránṣẹ́ sí olúọdẹ ìlú pé òun fẹ́ kó bóun ṣiṣẹ́ ńlá kan. Bó bá ti di lọ́jọ́ Sunday, òun fẹ́ kí olúọdẹ ọlọ́bọ̀ ń dúró sí ẹnu ọ̀nà àbáwọlé sí ṣọ́ọ̀ṣì, kó mú àdá dání, ìbọn pẹ̀lú ọ̀kọ̀, gbogbo nǹkan tí èèyàn fi jagun ni kó dì mọ́ra. Tó bá ti dẹnu ọ̀nà ṣọ́ọ̀ṣì kó máa sọ wípé Ọlọ́run ṣẹ́ òun o, òun sì mọ̀ pé àwọn ọmọ Ọlọ́run ni wọ́n ń wá ṣọ́ọ̀ṣì ń bì í, òun sì wá fẹ́ gba ẹ̀san lára àwọn ọmọ tí wọ́n bá ẹnikẹ́ni tó bá ti pèrè lọ́mọ Ọlọ́run. Olúọdẹ ṣe bẹ́ẹ̀ lóòótọ́, ọlọ́rìí dúró sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì ọ̀nà ilé ìjọsìn lọ́dọ́jọ́ ìsinmi. Tẹ́ bá gbórin yẹn síwájú àwa tá a gbọ́ ńgbà náà, àwọn alàgbà sá padà sílé nítorí àdá, ìbọn, ọkọ̀, ọ̀bẹ, tálẹ̀ nìyẹn Ọlọ́run ó wà. Gbogbo wọn pátápátá ni wọ́n dìnáì Ọlọ́run. So àyàfi ọkùnrin kan ṣoṣo, ṣákùṣẹ́ ni ká pè é, tó lòun ò lè torí ìbọn olúọdẹ àbí àdá rẹ̀ kóun ó dìnáì Olúwa àti olùgbàlà òun, Ọlọ́run òun ò lè dìnáì. Ọlọ́run ṣe tọ́lọ́run bá sí ọ lóòótọ́ tó sì fẹ́ gbẹ̀san, ó yá gbẹ̀san lára òun. Eléyìí ni wọ́n mú lọlé fún Arẹwà ọmọ ọba wípé èèyàn Ọlọ́run lélẹ́yìí. Now like I said, ọ̀pọ̀ nínú wa nígbàgbọ́ ni pé Jésù ń padà bọ̀ lẹ́ẹ̀kejì,
ṣùgbọ́n kọ̀ọ̀kan nu wa ti jẹ́ kó yé wa wípé Jésù ò padà wá nígbà kankan mọ́. Gbogbo ẹni tó bá nírú ẹ̀ lọ́kàn, wọ́n wí bẹ́ẹ̀ fáwọn ìyá wa, wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn bàbá wa pé Jésù ń padà bọ̀. Nínú Bíbélì wọ́n kà tó bá di lọ́jọ́ kẹyìn pé ó ń bọ̀ láti wá kó àwọn àràyànfẹ́ lọ. Wọ́n tiẹ̀ láwọn tí ó bá tètè gba Jésù, tí wọ́n bá bá lọ ní ìrìn àkọ́kọ́ tó bá wá nínú ìpayín keke, ẹkún, ohun ìjìyà, nínú ìrora ni wọ́n fi máa lè tẹ̀lé lẹ́ẹ̀kejì, ní ó fi padà wá mú wọn lẹ́ẹ̀kejì. So wípé wọ́n ò rí ìjìyà tó ju ẹ̀mí wọn lọ. Ṣùgbọ́n òye tó yé wa ni wípé Jesus is not coming back. Ìyẹn gangan kọ́ mo bá wà, ohun tí mo bá wà ni pé Jésù ò kú lórí igi àgbélébùú. àmọ́ àpùrùfẹ́ fún ilé ní. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Jésù Kristi, gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sí chọ́ọ̀chì, tẹ́ ń ka Bíbélì yín, màá fún yín ní ìṣẹ́jú bíi méjì kẹ́ fi gbé Bíbélì yín sọ́dọ̀. A fẹ́ proof nǹkan kan, live program ni Mr. Soji, is this a live program ni? A fẹ́ proof nǹkan kan fúnra wa lónìí. Ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ láàrin wa Bible carrier lásán ni wá. A kàn ń gbé Bible lọ church lọ́jọ́ Sunday, ibi tí ẹni tó fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ tàbí oníwàásù tó bá ní káàkà ń bẹ̀ nìkan la máa kà. Ilé tó kù àkì ń ṣí wò mọ́, tá a bá délé àkì ń ṣí Bíbélì wò mọ́. Tí ẹni tó bá fẹ́ wàásù bá dẹ̀ sọ wípé ẹ já lọ sí ìwé Àìsáyà orí 3 ẹsẹ̀ 1 dé 10, tó bá ti dé 10 tẹ́ bá ti fẹ́ tẹ̀síwájú sọ pé ó ti tó, tẹ́ bá dẹ̀ ti dákẹ́ ń bẹ̀, ìyẹn tó dọjọ́ mi ọjọ́ rí, ẹ ní lè ka ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ tó parí ẹ̀ 1 bẹ́ẹ̀, because possibly tẹ́ bá láǹfààní àti ka ilé tó kù ń bẹ̀, ẹ rí wípé ìwọ̀nba tó fẹ́ lò ń lọ yọlò, pé ilé tó tún kù ó possible kó tó tako nǹkan tí ọ̀sọ̀ yẹn. Like I said, mo ní Jésù ò kú lórí igi àgbélébùú. Mo kọ́kọ́ ti proof point kan wípé Jésù ò padà wá. Mo rò pé yín náà agree pẹ̀lú mi. Tí Jésù bá ń padà bọ̀, kò ní sí project 2030, project 2050 tí China fẹ́ achieve láti ìsìn títí di 2050. Wọ́n ti là á kalẹ̀, wọ́n dẹ̀ máa achieve ẹ̀. Ní Amẹ́ríkà fẹ́ achieve láti ìsìn di 2030, 2050. Ó ti wà ní àlàkalẹ̀, wọ́n dẹ̀ máa achieve ẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni ò ní fi san anything. Torí pé àláfojúsùn lóòótọ́ irú ètò báyìí ó wà very very controversial. Ṣùgbọ́n ẹni tó bá ní òye àti etí gbọ́ nìkan ló máa rí píìkì nínú ẹ̀. Like you know me wípé àkàndọ̀ ra Awikonko, mi ò ń kíá nípa ìyà téèyàn kọ sí nǹkan. Lóòótọ́ ni gbogbo wa fẹ́ràn Jésù, tàbí kí n sọ pé gbogbo yín fẹ́ràn Jésù. Torí wípé as far as I'm concerned, for the fact pé mi ò tíì mọ ibi tí Jésù ti wá yẹn, for the fact pé kò tán mọ́ mi, for the fact pé àkínsẹ̀yà kan náà ó kò jẹ́ kí n fi taratara gbà á, for the fact pé a mọ ìbú àtòrò ẹ̀, and again torí pé mo nígbàgbọ́ pé Ọlọ́run ọ̀ràn Jésù sọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn nǹkan kan ń bẹ tá a fi máa ń prove àwọn nǹkan kan. China in the most populated country in the whole world, approximately of 1.4 billion people. Àwọn 1.4 billion people yẹn wọ́n ò ní connection kankan pẹ̀lú Jésù tàbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àwa orílẹ̀-èdè Nàìjíríà nìkan la gbẹ̀sìn ju àwọn tó lẹ̀sìn gangan lọ. China, nígbà tí mo kọ́kọ́ gbá research nípa wọn, mo rí pé 73% nínú wọn ò ní gbàgbọ́ nínú Jésù tàbí ànábì. 73% wọn ni ò ní ẹ̀sìn kankan rárá. As at then, mo rí pé 1.3% ni Christian tó wà ń bẹ̀, 0.53% ni Muslim tó wà ń bẹ̀. And again, lásìkò kan wọ́n ń wó ṣọ́ọ̀ṣì, wọ́n ń wó mọ́ṣáláṣí ni, ibẹ̀ yẹn kọ́ ni mo ń lọ. Ibi tí mo ń lọ ni wípé Jésù ò kú lórí igi àgbélébùú. Sẹ́yìn Kírísítẹ́nì bíi tèmi, ṣé ti bá ń wá Bíbélì yín sí tòsí? Ìwé Jòhánù ní kájọ lọ. Ìwé Jòhánù orí 20. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1. Ìwé Jòhánù orí 20, ẹ bá mi ṣí ká lè fọkàn mọ́ bára wa lọ, ká lè rí níta fẹ́ mú jáde ń bẹ̀ mú jáde wípé lóòótọ́ àti lódodo Jésù ò kú sórí igi àgbélébùú. Ilé yọ wà ní rẹ́kọ̀dù títí ayé.
torí gbà táwọn ọmọ kan bá dé lọ́la wọ́n láǹfààní àti rí yóò láǹfààní àti tọ́ wọn sọ́nà. now ẹjá wo ìwé Jòhánù orí 20 ẹjá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní. ẹsẹ̀ kínní ẹ̀ sọ pé àkọlé ẹ̀ sọ pé ọjọ́ àjíǹde ibojì ṣòfò. tẹ́ ti sí báìbù yín kọ́ mọ́ dàbí ẹni pé wọ́n ń parọ́ fún yín ní àbí bákan. now ní ọjọ́ kínní ọ̀sẹ̀ ẹsẹ̀ kínní nìyẹn o. ní ọjọ́ kínní ọ̀sẹ̀ Maria àti Magdalene jí ní kùtùkùtù òwúrọ̀ lọ sí ibojì náà kí ilẹ̀ tó mọ́ ó sì rí i pé a ti gbé òkúta ẹnu ibojì náà kúrò. that is inú ibi tí wọ́n gbé Jésù sí wọ́n yí òkúta sí lẹ́nu torí pé lẹ́yìn ìgbà tí ó kí ayé pọ́ dìgbò ṣe tọ́ dọ̀wọ́ ẹ̀mí ẹ̀ lórí igi àgbélébùú Bíbélì jẹ́ kó yé wa wípé wọ́n yọ̀ǹda òkú ẹ̀ wọ́n lọ sí sínú ibojì tí wọ́n máa ń sin òkú sí ń gbà yẹn kì í ṣe eléyìí tí wọ́n máa ń gbẹ́ bíi tòní wọ́n á gbé sínú ihò kan wọ́n yí òkúta sẹ́nu ẹ̀. now láàárọ̀ ọjọ́ àjíǹde sẹ́wọ̀n pé Jésù ti sọ pé lẹ́yìn ọjọ́ kẹta òun máa jí dìde. now ní ọjọ́ kìíní ọ̀sẹ̀ Maria àti Magdalene ó wá jí ní kùtùkùtù òwúrọ̀ lọ sí ibojì kílẹ̀ tó mọ́ ó rí i pé a ti gbé òkúta ẹnu ibojì náà kúrò. number 1 ká ní Jésù jí dìde kúrò nínú òkú wọ́n ní láti yí òkúta ẹnu ibojì kúrò as far as I'm concerned because spirit ló máa jáde kì í ṣe body. kò sí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ yí òkúta já kúrò lẹ́nu ọ̀nà kó lè bá ráàyè jáde spirit ẹ̀ nìkan ni ò bá jáde ṣùgbọ́n torí pé wọ́n yí òkúta ẹnu ibojì kúrò ó túmọ̀ sí pé hanky-panky kan ti ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn. so now ó rí i pé a ti yí òkúta ẹnu ibojì náà kúrò. ẹsẹ̀ kejì ó ní nígbà náà ni ó sáré lọ bá Símónì Pétérù àti ọmọ ẹ̀yìn kejì èyí tí Jésù fẹ́ràn ó sì wí fún wọn pé wọ́n ti gbé Olúwa kúrò ní ibojì. look at that statement wọ́n ti gbé Olúwa kúrò ní ibojì àwa kò sì mọ ibi tí wọ́n gbé e sí. Maria rí i pé wọ́n gbé kúrò ní kì í ṣe pé ó kúrò ńbẹ̀ wọ́n wá ní wọ́n ti gbé Olúwa kúrò ní ibojì àwa kò sì mọ ibi tí wọ́n gbé sí as far as I'm concerned. now arrangement kan ti wà ńlẹ̀ bíi àṣà táwọn Yorùbá máa ń dáńgbà kan wípé láyé àtijọ́ tóbìnrin bá fẹ́ kọ́kọ́ yóò dìbọn bí ẹni pé òun kú ṣùgbọ́n láyé ìgbà yẹn gbogbo nǹkan tó bá jẹ́ property òkú wọ́n máa gbé lọ sínú gbòrò inú gbòrò náà máa lọ gbé òkú sí wọn tí mọ́ gbẹ́lẹ̀ àṣírí yẹn ló tú tó jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ́lẹ̀ fún òkú pé bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ jí padà inú sàréè ni yóò jì sí. so tóbìnrin bá ti fẹ́ kọ́kọ́ nígbà náà yóò dìbọn pé òun ti kú yóò ti kó tó díbọ́n yóò ti bá wọn ọ̀rẹ́ ẹ̀ dí kálukú wọn sá ti mọ̀ wípé ó níbi tí wọ́n máa ń gbé òkú sí ibi tí wọ́n máa ń gbókú sí yẹn nínú gbòrò ńbẹ̀ lòkú yẹn ó ti jẹrà. now yóò ti bá wọn ọ̀rẹ́ ẹ̀ dí pé lásìkò báyìí lòun ó díbọ́n pé òun kú o òun mọ̀ pé láàrin ìgbà báyìí sígbà báyìí wọ́n lọ drop òkú síbẹ̀ kí wọ́n dúró de nǹkan wá tú òun torí wọ́n máa di òkú ẹ̀ irú nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ ní moment yẹn ẹ má ti jẹ́ ń dání lágara o. ẹsẹ̀ kẹta nígbà náà ni Pétérù lọ pẹ̀lú ọmọ ẹ̀yìn kejì nì wọ́n sì lọ sí ibojì náà àti Pétérù àtọmọ ẹ̀yìn míì tó wà lọ́dọ̀ rẹ̀ wọ́n jọ lọ sí ibojì náà. ẹsẹ̀ kẹrin àwọn méjèèjì sáré pọ̀ ọmọ ẹ̀yìn kejì náà lè sáré ju Pétérù lọ ó sáré ya Pétérù sẹ́yìn láti kọ́kọ́ dé ibojì náà sẹ́wọ̀n pé ọmọdé ní yára bí àṣá àgbà abikùn dùngbẹ̀ bí àpò abikùn dẹ̀rẹ̀ bí àpò Pétérù ó lè ti dàgbà ń tiẹ̀ ẹnì kejì kó mọ́ ti dàgbà kó má dàgbà tó Pétérù kó lè sáré ju Pétérù lọ tàbí kí Pétérù ò níkùn kó jẹ́ pé ikùn yẹn ní drag ẹ̀ padà sẹ́yìn. so ẹsẹ̀ karùn-ún ó ní nígbà tí ó bẹ̀rẹ̀ that is ó bẹ̀rẹ̀ láti wo inú ibojì yẹn nígbà tí ó bẹ̀rẹ̀ ó rí ohun tí a fi di Jésù nílẹ̀ ṣùgbọ́n òun kò wọnú ibojì náà nígbà tó bẹ̀rẹ̀ yọ ojú wo bẹ̀ lábẹ́lẹ̀ ó rí i pé àwọn aṣọ tá a fi dì àwọn nǹkan tá a fi dì lẹ́lẹ̀ ló wà kò ní gọ́t láti wọnú ibojì yẹn. ẹsẹ̀ kẹfà Símónì Pétérù tó tẹ̀lé dé ibojì náà ó wọnú ibojì náà ó sì rí àwọn ohun tí a fi dì í nílẹ̀ nígbà tó wọnú ibojì ó rí àwọn nǹkan tá a fi dì Jésù nílẹ̀. ẹsẹ̀ keje pẹ̀lú aṣọ tí a fi gba orí ẹ̀ èyí kò wà pẹ̀lú àwọn ohun tí a fi dì í ṣùgbọ́n a ká sọ́tọ̀ lápá kan. can you imagine that aṣọ tí wọ́n fi gbá orí Jésù
wọ́n dì í sẹ́gbẹ́ kan láàyè ọ̀tọ̀ ń tiẹ̀. Now ẹni tó pe rẹ̀ ní bátí tíìmù yìí ó ní you are just unreasonable sometimes. Òpònú èèyàn ayírádà ni ẹ́ because wàá jẹ́ kẹ́lẹ́ ẹ̀dẹ́ ọbẹ̀ ẹ̀dẹ́ ìjálẹ̀ náà ara ẹ̀yin tẹ́ ẹ dojú ẹ̀sìn délé ilé yìí tẹ́ ẹ fẹ̀sìn ń rí àwọn èèyàn jẹ tó ì bá sòpònú tí làákàyè ẹ ti parẹ́ mọ́ ọ lórí wọ́n yẹ kó mọ̀ wípé èmi tí mo fẹ́ proof nǹkan mo ní tí mo fẹ́ proof wọ́n farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ bí ọmọ tó ní ẹ̀kọ́ bí ọmọ tó fẹ́ gbẹ̀kọ́ wọ́n farabalẹ̀ gbọ́ nǹkan tá a fẹ́ sọ you are just unreasonable ṣé wọ́n lọ wá wà reasonable ṣé wọ́n lọ lọ́pọlọ ṣé wọ́n lọ lọ́pọlọ ṣé wọ́n lọ nílàákàyè wọ́n mẹ́sìn wá fún ẹ láti ilé òkèèrè àwọn baba ńlá baba ẹ gbà á ẹ̀sìn yẹn ò wá rescue ọ ẹ̀sìn yẹn ò rescue ẹ ẹ̀sìn yẹn ò múgbé ayé ẹ tẹ̀síwájú ẹ̀sìn yẹn mú ẹ̀ṣẹ̀ pọ̀ sí ẹ̀sìn yẹn mú wàhálà pọ̀ sí orí pásítọ̀ náà ti ń borí èèyàn àbọ̀wọ̀ pásítọ̀ náà ti ń borí èèyàn pásítọ̀ náà sọ pé ó rí èèyàn mọ́lẹ̀ nínú chọ́ọ̀chì kéré ó lè bá a pọ̀ pásítọ̀ ní báyàwó ọmọ ìjọ lájọṣepọ̀ ìbẹ̀rù Ọlọ́run wá dà nínú yín alákọ̀ọ́rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀nu bí okùn gbànú àwọn aláìní làákàyè gbogbo èsè ní sùdùkọ́ jẹ́kẹ́lẹ́ ẹ̀dẹ́ mi ọbẹ̀ ẹ̀dẹ́ ìjálẹ̀ náà wọ́n máa fò mo mọ̀ yìí mo lè fò tàn tí jẹ́ kólógìdọ̀ já sínú ọtí àmọ̀jù tí bẹ́ẹ̀ kó sàárẹ̀ jẹ́ wọ́n ṣe bí ẹni pé gbogbo nǹkan lé ayé náà mọ̀ wọn ìfẹ́ kéèyàn sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ sọ̀rọ̀ eléyìí wà ní ẹ mọ́ sọ̀rọ̀ eléyìí kò ṣe ó ń ṣe delete ẹ̀ now like I said ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ń fi yèé bá mi lọ mi sọ pé kẹ́ ẹ gba nǹkan tí mo fẹ́ sọ gbọ́ o bọ́ ẹ sáfìyè gbé tọ̀dọ̀ mi ẹ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ yìí lágbọ́yé so àwọn aṣọ tó fi dì wà ńlẹ̀ kò yẹ ká rí nǹkan kan kò yẹ ká rí traces kankan ṣé tá a bá sọ pé wọ́n fi aṣọ dì ó wà ńlẹ̀ that means wọ́n mú aṣọ míì wá fún un tó wọ̀ kúrò ńbẹ̀ that means àwọn èèyàn kan ló yí òkúta kúrò lẹ́nu bẹ̀ tẹ bá fẹ́ proof ẹ máa sọ pé áńgẹ́lì ló yí kúrò látọjọ́ tó ti délé ayé áńgẹ́lì mélòó ló ti rí sójú rí áńgẹ́lì mélòó ti wá help ẹ rí áńgẹ́lì mélòó ló ti wá help ẹ rí áńgẹ́lì mélòó ló ti rí tó dúró tì ọ́ tó ti wọ̀ gangan rí. now Símọ́nì Pétérù tó tẹ̀lé dé ibojì náà ó wọnú ibojì náà ó sì rí àwọn ohun tá a fi dì nílẹ̀ ẹsẹ̀ keje pẹ̀lú aṣọ tí a fi gba orí rẹ̀ èyí kò wà pẹ̀lú àwọn ohun tá a fi dè é ṣùgbọ́n a ká sọ́tọ̀ lápá kan ẹsẹ̀ kẹjọ nígbà náà ni ọmọ ẹ̀yìn kejì nì tó wọ inú ibojì náà ẹni tí ó kọ́kọ́ dé ibi ibojì náà ó rí ó sì gbàgbọ́ ẹsẹ̀ kẹsàn-án nítòótọ́ ọ̀rọ̀ ìwé mímọ́ kò tí ì yé wọn pé ó ní láti jíǹde kúrò nínú òkú that was their belief pé ó ti jí dìde nínú òkú ó sá ti sọ tẹ́lẹ̀ pé lẹ́yìn ọjọ́ kẹta òun máa jí dìde kúrò nínú òkú ẹsẹ̀ kẹwàá nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn náà padà lọ sí ilé ẹsẹ̀ kọkànlá Jésù farahàn Màríà bóò ló ṣe jẹ́ bóò láì sọ pé Jésù òkú sórí igi àgbélébùú màá proof ẹ̀ fún ẹ nísìnyí síbẹ̀ ní bíbélì yín lọ́dọ̀ John chapter 20 verse 1 verse 11 ni mo wà yìí 11 ṣùgbọ́n Màríà dúró lẹ́bàá ibojì náà bí ó ti ń sọkún pẹ̀lú ẹkún ni ó bẹ̀rẹ̀ wo ibojì náà ẹsẹ̀ kejìlá tí ó sì rí áńgẹ́lì méjì tí wọ́n wọ aṣọ funfun tí wọ́n jókòó níbi tí a tẹ́ òkú Jésù sí ọ̀kan níbi orí èkejì níbi ẹsẹ̀ àwọn tó kù ti lọ Màríà ò lọ ẹsẹ̀ kẹtàlá wọ́n wí fún un pé obìnrin kí ni ń pa ọ́ lẹ́kún ó dáhùn pé a ti gbé Olúwa mi lọ èmi kò sì mọ ibi tí a gbé e sí Màríà tó dóbìnrin ó sọnù ó sọyè ló fi jẹ́ pé nínú ọgbà Édẹ́nì tẹ́ claim obìnrin lọ́la yìí lójú ń bẹ̀ obìnrin lọ́wọ́ kọ́kọ́ jẹ èso obìnrin lọ́wọ́ kọ́kọ́ jẹ ápù tó fi hàn yín nígbà ìwọ náà jẹ́ ojú tiẹ̀ náà la kọ́kọ́ ó tó jẹ́ kí ọkùnrin ó tó jẹ́ kó tó là according to the story tí wọ́n kálẹ̀ fún wa táwa sì mọ̀ pé kọ̀sẹ̀ tó wà ń bẹ̀ ń gbà tó ṣẹlẹ̀ ìbéèrè ń bẹ tá a ti béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ní sí tẹ́ẹ̀tì rí dáhùn Ádámù àti Éfà yes Ádámù àti Éfà bí wọ́n bí kí lorúkọ rẹ̀ Kéènì àti Ébẹ́lì Kéènì pa àbúrò rẹ̀ Ébẹ́lì Kéènì di alárìnkiri ó sá lọ sínú ìlú kan ó fẹ́yàwó ń bẹ̀ ó bímọ ó sọ orúkọ ọmọ yẹn ní Énọ́ọ̀kù ṣé bí Kéènì àti Ébẹ́lì lẹ ní Ádámù àti Éfà náà bí ta ló bí ẹni tí Kéènì fẹ́ tó padà bí Énọ́ọ̀kù fún ìdáhùn yìí ò tí ì wá látọwọ́ ẹnì kankan ẹnìkan wá dé bí nìsín ó fẹ́ mọ rọ́bìṣì nǹkan tá à ń ṣe now ìkẹlòlá déjàre ìkẹtàlá wọ́n wí fún un pé obìnrin kí ni ń pa ọ́ lẹ́kún
obìnrin kí ni ṣe tí wọ́n fi ń sunkún bí o ti rò pé àwọn ni bí o ti sọ èmi kò sì mọ ibi tí wọ́n gbé sí ìkẹrìnlá bí o ti sọ èyí ni ó yíjú padà láti rí Jésù tí ó dúró níbẹ̀. Jésù gangan ò sí escape kó ń bẹ̀ kó dúró síbẹ̀ but ó ti change aṣọ ẹ̀ ó múra bíi gardener ó ti disguise kò jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun wà ń bẹ̀ ẹ̀rù àwọn Júù dẹ̀ ń bà kò fẹ́ kán pa òun gangan ó mọ iye mínítì tán ti kàn má gbélébùú tó máa sọ rí kọ́ tán bá káwọn òkú lọ sẹ́gbẹ̀ẹ́ tán bá káwọn olè lọ sẹ́gbẹ̀ẹ́ òkú tán fẹ́ lọ yìnbọn mọ́ wọn tán bá ti yìnbọn mọ́ wọn tán bá ti sọ rí kọ́ báyìí everybody ti gbà pọ́n kú lẹ́yìn ìgbà náà ni dókítà tó máa lè súnmọ́ wọn ni ó tó fi nǹkan sí wọn láyà pé òkè ilé ti sọ nínú lóòótọ́ ilé ti kú lóòótọ́ kò sí májìkì kankan bẹ̀ bó ṣe rí láyé àtijọ́ nìyẹn. So then nígbà yẹn Jésù sì wà láàrin wọn bẹ̀ bí ó ti sọ yìí ó yíjú padà láti rí Jésù tí ó dúró níbẹ̀ ṣùgbọ́n láì mọ̀ pé òun ni báwo ni mo ṣe máa bá àyàn ṣe báwo ni mo ṣe máa mọ èèyàn tipẹ́tipẹ́ tí ó wà dúró sí ní mọ̀ pé òun ni ẹ mọ̀ gbọ́ o. Ẹsẹ̀ karùndínlógún Jésù wí fún un pé obìnrin kí ni ṣe tí ìwọ ń sunkún bí o ti rò because Maria Magdalene ó sì ń guess pé ṣóun ni ṣóun kọ́ ó wá ní bí o ti rò pé oníṣẹ́ ọgbà náà ni ó wí fún un pé ọ̀gá bí ó bá ṣe ìwọ ni ó gbé e lọ jọ̀wọ́ sọ ibi tí ìwọ gbé e sí kí èmi bá lè lọ gbé e. Jésù ti disguise ó ti múra bí mi ó wá ń sọ fún Maria Magdalene pé lọ́kàn ẹ̀ òun wo wípé òun tó ń dúró lóyìn Jésù tó ń wá o. Maria tó wá sọ fún pé tó bá jẹ́ ilẹ̀ gbé kú o ẹ sọ bí tẹ́ gbé sí ẹ jẹ́ kí n lọ gbé Olúwa mi ká lè tọ́jú ẹ̀ dáadáa ok jọ̀wọ́ sọ fún mi ibi tí ìwọ gbé e sí kí èmi bá lè lọ gbé e. Ẹsẹ̀ kẹrìndínlógún Jésù wí fún un pé Maria ó sì mọ̀ ó sì wí fún un ní èdè Hébérù pé Rábúnì ìtumọ̀ rẹ̀ ni ọ̀gá. Maria pè ní ọ̀gá. Ẹsẹ̀ kẹtàdínlógún tẹ́ bá ń bá mi lọ Jésù sì wí fún un pé má ṣe dì mí mú bẹ́ẹ̀ ká ní spirit ni kò ní bẹ̀rù kéèyàn ó dì í mú tán bá fọwọ́ kàn án yóò ti sá lọ. Kàdé sọ reality eléyìí ò dẹ̀ fẹ́ jẹ́ ká wí. So ó sì wí fún un ní èdè Hébérù pé Rábúnì ìtumọ̀ rẹ̀ ni ọ̀gá. Olùkọ́ni ni wọ́n ń pe Jésù ọ̀gá ni wọ́n ń pe Jésù aṣíwájú náà ń pe Jésù. Ẹsẹ̀ kẹtàdínlógún Jésù sì wí fún un pé má ṣe dì mí mú bẹ́ẹ̀ nítorí pé èmi kò tí ì gòkè lọ sọ́dọ̀ bàbá mi kí ni ń dá dúró tí ò fi tí ì gòkè lọ sọ́dọ̀ bàbá rẹ̀ kí ló tún fẹ́ mú láàrin àwọn èèyàn tí wọ́n dì í tí wọ́n sọ lóko tí wọ́n gun lọ́kọ̀ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n kàn má gbélébùú tó wá jíǹde lọ́jọ́ kẹta tí ò wá lè lọ directly sọ́dọ̀ bàbá ẹ̀ tó ló fẹ́ jókòó sọ́wọ́ ọ̀tún ẹ̀. ọ̀rọ̀ ìjà kọ́ leléyìí ọ̀rọ̀ bínú kọ́ leléyìí ọ̀rọ̀ àlàyé ni ọ̀rọ̀ fẹ́ẹ̀ tó bá sí níyè wọ́n kọ Bíbélì ilẹ̀ ni wọ́n dẹ̀ ló ń guide Christians. Mo ti sọ lọ́pọ̀ ọgbà wípé from Genesis to Revelation story ló wà nínú Bible there is nothing spiritual attached to Bible and Quran. Kò sí nǹkan kan tó wà spiritual tó attach mọ́ Bíbélì àti Kùránì. Àwọn ọ̀rọ̀ tí ń bẹ́nu Bíbélì ọ̀rọ̀ tùnú ọ̀rọ̀ tí fúnyàn nírètí ó pọ̀ ń bẹ same thing as Quran. So táwọn ìwé yẹn ò bá wà ìwà wa ò bá burú jáì nísìnyí a gbọ́ nípa yẹn ẹ̀kọ́ ńlá la kọ́ nínú Bíbélì ṣùgbọ́n pé bóyá olóṣòdì wọn ilé ayé wa gbọ́ lọ túnú pátápátá kò sẹ́ni tó lákọọ́lẹ̀ tó lè ṣe àkọsílẹ̀ nǹkan kan nípa rẹ̀. So now wá ní ṣùgbọ́n ok má ṣe dì mí mú bẹ́ẹ̀ nítorí pé èmi kò tí ì gòkè lọ sọ́dọ̀ bàbá mi ṣùgbọ́n kí o lọ bá àwọn arákùnrin mi láti sọ fún wọn pé èmi ń gòkè lọ sọ́dọ̀ bàbá mi àti bàbá yín sọ́dọ̀ Ọlọ́run mi àti Ọlọ́run yín. Ẹsẹ̀ kejìdínlógún nígbà náà ni Maria ti Magdalene lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn pé òun ti rí Olúwa àti pé ó ti bá òun sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Now lẹ́yìn ìgbà náà ni Jésù farahàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀pọ̀lọpọ̀ irọ́ àti pákéjì síwájú díẹ̀ sí i. Ẹ má bínú ọmọ olùṣọ́ àgùntàn lèmi náà ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ tá ń láti sọ òótọ́ ọ̀rọ̀ bẹ̀ fúnra wa because Bíbélì ìwé yìí ní ń guide Christian ìwé mímọ́ àdìmọ́yà àdìmọ́gbá àdìmáwo reality ibẹ̀ làwọ̀ sọ realist làwa àwọn òṣèré à ń ṣe religionist. ó wá ní ok ní ìrọ̀lẹ́ ọjọ́ kìíní ọ̀sẹ̀ that same day bí a ti gbogbo ilẹ̀kùn ní kọ́kọ́rọ́ níbi tí àwọn ọmọ ẹ̀yìn gbé wà nítorí ìbẹ̀rù àwọn Júù Jésù dé ó sì dúró láàrin wọn
ó sì wí fún wọn pé kí àlàáfíà wà pẹ̀lú yín. ẹsẹ̀ 20 bí ó ti sọ èyí ni ó fi ọwọ́ àti ìhà rẹ̀ hàn wọ́n, that is ọwọ́ tí wọ́n ti kàn án àti ẹ̀gbẹ́ rẹ̀ tán ti gún lọ́kọ̀ within 3 days. ọwọ́ yẹn ti yá jiná, ìhà yẹn náà ti yá jiná. àwọn dókítà òde ọ̀run ni wọ́n tọ́jú ẹ̀, ẹ̀já gbà bẹ́ẹ̀ àbí. nke ó sì tún wí fún wọn pé kí àlàáfíà wà pẹ̀lú yín. ok bí ó ti sọ èyí ó fi ọwọ́ àti ìhà rẹ̀ hàn wọ́n. ẹsẹ̀ 20 nìyẹn o. àwọn ọmọ ẹ̀yìn kún fún ayọ̀ ńgbà tí wọ́n rí Olúwa. ẹsẹ̀ 21 ó tún wí fún wọn pé kí àlàáfíà wà pẹ̀lú yín, gẹ́gẹ́ bí bàbá ti rán mi bákan náà ni èmi rán yín. Jésù fẹ́ rán àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ níṣẹ́ báyìí. ẹsẹ̀ 22 bí ó ti sọ èyí ni ó mí èémí